A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti kéde wíwá mínísítà àná fún ìgbáyégbádùn ará ìlú Sadiya Umar Farouk wanted lórí ẹ̀sùn ìwà ọ̀daràn tó ní ṣe pẹ̀lú ìlẹ̀dí àpò pọ̀, àṣìlò agbára àti dídarí owó ará ìlú sí ibòmíràn. Ọjọ́ Àbámẹ́ta ni àjọ EFCC ṣe àfihàn yìí lórí ẹ̀rọ alátagbà. Níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé wípé mínísítà àná ẹni ọdún 52 tí ó wá láti ìpínlẹ̀ Zamfara ni wọ́n mọ àdírẹ́sì rẹ̀ kẹ́yìn sí EN008 Ọ̀pọ̀ River off Agulu Street, Maitama, Abuja. Nínú àtẹ̀jáde tí alukoro Délé Oyèwálé buọwọ́ lù ní àjọ EFCC ti rọ ará ìlú tí wọ́n bá mọ ohun kan tàbí òmíràn nípa ìrìnsí mínísítà àná kí wọ́n tètè kàn sí àjọ wọn ní kíákíá ní gbogbo ẹ̀ka wọn jákèjádò orílẹ̀-èdè títí kan Ìbàdàn, Uyo, Sokoto, Maiduguri, Benin, Makurdi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni wọ́n pèsè ìlà ìbánisọ̀rọ̀ àti Gmail address tàbí kí wọ́n kàn sí àgọ́ ọlọ́pàá nítòsí. Sadiya Umar Farouk ni ó sìn gẹ́gẹ́ bí Minister of Humanitarian Affairs, Disaster Management and Social Development láàrin ọdún 2019 sí 2023 lábẹ́ ìṣèjọba olóògbé Ààrẹ Muhammadu Buhari. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa ti ṣe ayẹyẹ àgbà ọ̀jẹ̀ àti adarí ẹgbẹ́ Afẹ́nifẹ́re Reuben Faṣọ̀rántì bí ó ti pé 100 ọdún, tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ẹni àwòkọ́ṣe àti akíkanjú ènìyàn. Nínú àtẹ̀jáde òní ni Ayédatiwa ti ní ayẹyẹ 100 ọdún Centenary Celebration kì í ṣe oore-ọ̀fẹ́ àtòkèwá tí kò wọ́pọ̀ nìkan, ó tún ṣe àpèjúwe ìfarajìn fún òtítọ́, akíkanjú, ìdájọ́ òdodo àti ìdàgbàsókè ìlú. Gómìnà fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbé ayé Faṣọ̀rántì tẹ̀síwájú àti máa jẹ́ àwòkọ́ṣe fún adarí gidi tí ó ní àfojúsùn fún ìwà ọmọlúàbí àti ẹ̀dá ènìyàn. Ayédatiwa ṣe àpèjúwe àgbà ọ̀jẹ̀ yìí ní ọ̀kan lára àwọn bàbá tí wọ́n jọ bẹ̀rẹ̀ ìpínlẹ̀ Ondo, tí ó sì kó ipa ribiribi fún ìjàǹgbara tí ó yọrí sí ìdásílẹ̀ ìpínlẹ̀ Ondo ní ọdún 1976. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọjọ́ Àbámẹ́ta ni àwọn ẹgbẹ́ òṣèlú alátakò sá eré tako àkókò láti ṣe àgbékalẹ̀ orúkọ ọmọ ẹgbẹ́ wọn Updated Membership Registers sí ọ̀dọ̀ àjọ elétò ìdìbò INEC síwájú gbèdéke fún ìdìbò gbogbogbò ọdún 2027. Èyí ń wáyé lẹ́yìn tí INEC sún gbèdéke àgbékalẹ̀ orúkọ kúrò ní ọjọ́ 27 oṣù kẹta sí ọjọ́ 10 oṣù karùn-ún ọdún 2026. INEC ní ẹgbẹ́ òṣèlú gbọ́dọ̀ ṣe àgbékalẹ̀ orúkọ wọ̀nyí ní ó kéré tán ọjọ́ 21 tí ìdìbò abẹ́lé máa wáyé ní ẹgbẹ́ òṣèlú oníkálukú wọn, bí wọ́n ti fi gbèdéke sí 30 oṣù karùn-ún láti fi parí gbogbo ètò ìdìbò abẹ́lé, tí ó túmọ̀ sí wípé wọ́n gbọ́dọ̀ ti ṣe àgbékalẹ̀ orúkọ ọmọ ẹgbẹ́ ní ó pẹ́ jù ọjọ́ 9 oṣù karùn-ún. Àwọn ẹgbẹ́ òṣèlú ni wọ́n ṣe àfihàn yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọ̀tọ̀ọ̀tọ̀. Alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party NNPP Yusuf Bala ní àwọn ti kọjá iye ọmọ ẹgbẹ́ tí ẹgbẹ́ òṣèlú gbọ́dọ̀ ní, àwọn sì ti ṣe àgbékalẹ̀ orúkọ sí ọ̀dọ̀ àjọ INEC, ṣùgbọ́n kò ṣe àfihàn iye ọmọ ẹgbẹ́ tí wọ́n ṣe àkọọ́lẹ̀ orúkọ wọn. Gbọ́nmọgbọ́nmọ yìí ń wáyé láàrin ìfòyà wípé ó ṣeé ṣe kí INEC yọ àwọn olùdíje kan kúrò látàrí ẹ̀sùn tó ń lọ láàrin ẹgbẹ́ àti ní ilé-ẹjọ́. Alága ẹgbẹ́ SDP Shehu Gabam náà fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹgbẹ́ wọn ti bá gbèdéke wọn pàdé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma ti kéde èròǹgbà rẹ̀ àti díje fún àga Imo West Senatorial District ní ọdún 2027. Uzodinma tó wà lẹ́nu sáà rẹ̀ kejì lọ́wọ́ gẹ́gẹ́ bí gómìnà ṣe ìkéde yìí lánàá lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X. Níbẹ̀ ni ó ti ṣàlàyé wípé gẹ́gẹ́ bí ìpè láti sìn, òun ti fa ara òun kalẹ̀ síwájú àwọn adarí ẹgbẹ́ All Progressives Congress APC àti ìgbìmọ̀ àyẹ̀wò Screening Committee fún
fún ètò ìdìbò abẹ́lé ní ilé ìgbìmọ̀ àgbà. Síwájú àkókò yìí ni Uzodinma ti ṣaṣojú dísítírìtì yìí ní ilé ìgbìmọ̀ láàrin ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 2011 sí ọjọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún 2019. Gómìnà ní ìgbésẹ̀ rẹ̀ láti ṣaṣojú dísítírìtì fún ìgbà kẹta wáyé látara ìpòǹgbẹ rẹ̀ àti jẹ àǹfààní ètò Renewed Hope ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu nípasẹ̀ iṣẹ́ tó yanrantí fún ìdàgbàsókè ará ìlú àti orílẹ̀-èdè lápapọ̀. Nínú oṣù kẹrin ni orísun ìròyìn lóríṣiríṣi jábọ̀ wípé Uzodinma ti parí ètò àti kọ̀wé fi ipò gómìnà sílẹ̀ láti lè ráàyè gbájúmọ́ ipò àga ní ilé ìgbìmọ̀. Wọ́n ní gómìnà ti ní àdéhùn pẹ̀lú igbákejì rẹ̀ Chinyere Ekwumanu kí ó kọ̀wé fi ipò sílẹ̀ láti lè fi ààyè gba igbákejì gómìnà tuntun kí Uzodinma lè sìn gẹ́gẹ́ bí placeholder governor lákòókò tí ó bá kọ̀wé fi ipò sílẹ̀ láti du àga ilé aṣòfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Ìpele àkọ́kọ́ àwọn arìnrìn-àjò lọ ilẹ̀ mímọ́ Mecca fún ti Hajj ọdún 2026 láti ìpínlẹ̀ Sokoto ti gbéra lónìí ọjọ́ Ajé láàrin aago 6 kọjá ìṣẹ́jú 14 òwúrọ̀ yìí láti pápákọ̀ òfurufú Sultan Abubakar kẹta lọ Saudi Arabia lẹ́yìn ayẹyẹ ráńpẹ́. Níbi ayẹyẹ ráńpẹ́ yìí láti rí igbákejì gómìnà ìpínlẹ̀ Sokoto onímọ̀-ẹ̀rọ Idris Muhammad Gabir tí ó ṣaṣojú ìjọba ìpínlẹ̀. Bákan náà la rí àwọn ọ̀gá-lọ́gàá lẹ́nu iṣẹ́ ìjọba, onímọ̀ ẹ̀sìn Islam àti àwọn òṣìṣẹ́ ìgbìmọ̀ àjọ alámòjútó ìrìnàjò Hajj lóríṣiríṣi. Àwọn arìnrìn-àjò tí wọ́n wá láti ìjọba ìbílẹ̀ bíi Wamako, Tambuwa, Tureta, Shangari, Sabon Birni, Isa àti Dangishuni ní Aminu Hajj ìpínlẹ̀ àti mínísítà fún iṣẹ́ àti ìgbanisíṣẹ́ Muhammadu Mai Gari Dangiyadi darí. Níbi ó ti ń bá wọn sọ̀rọ̀ kí wọ́n tó gbéra ní Gabir ti rọ gbogbo àwọn arìnrìn-àjò kí wọ́n jẹ́ olùpamọ́ òfin àti aṣojú rere fún ìpínlẹ̀ Sokoto àti orílẹ̀-èdè lápapọ̀ nípa wíwu ìwà ọmọlúàbí ní gbogbo àkókò tí wọ́n bá lò ní ilẹ̀ Saudi Arabia. Ó sọ pàtàkì pípa òfin tí ó dìrọ̀ mọ́ Hajj mọ́ bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé sùúrù àti àfojúsùn ṣe pàtàkì fún àṣeyọrí iṣẹ́ Hajj. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Wọ́n ti ṣe àwárí òkú ọ̀kan lára òṣìṣẹ́ ológun ilẹ̀ United States tí ó sọnù ní ọ̀sẹ̀ tí ó kọjá níbi eré ìdárayá training exercise tí ń lọ lọ́wọ́ ní Morocco. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ológun US ṣe jábọ̀, iléeṣẹ́ ológun ṣe ìdánimọ̀ Lieutenant Kendrick Lamont Key Jr., ẹni ọdún 27 tí ó jẹ́ platoon leader àti air defense artillery láti Richmond, Virginia. Ikọ̀ ológun láti Morocco ni wọ́n rí òkú Key nínú omi ní máìlì kan sí ibi tí àwọn ológun méjèèjì ti sọnù ní ọjọ́ kejì oṣù karùn-ún. Iléeṣẹ́ ológun US àti Morocco ti ń wá gbogbo ọ̀nà láti ṣe àwárí òkú ológun kejì. Commanding General 10th Army Air and Missile Defense Brigadier General Curtis King sọ nínú àtẹ̀jáde wípé iléeṣẹ́ ológun ń ṣèdárò ikú Key. Wọ́n ní ọkàn wọn gbọgbẹ́, àwọn sì fi ìbánikẹ́dùn wọn hàn sí mọ̀lẹ́bí, ọ̀rẹ́, akẹgbẹ́ àti gbogbo àwọn tí wọ́n ń sìn pẹ̀lú rẹ̀. Gẹ́gẹ́ bí King ṣe sọ, ológun méjèèjì ni wọ́n ní wọ́n ń kópa nínú African Lion 2026 eré ìdárayá ọlọ́dọọdún tí wọ́n ṣe àgbékalẹ̀ láti mú àjọṣepọ̀ wà láàrin ológun US, NATO allies àti African nations. Àwọn ológun yìí wà pẹ̀lú ẹgbẹ́ kan láti wo bí oòrùn ṣe yọ kí ọ̀kan nínú wọn tó ṣubú sínú agbami òkun. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn BBC ṣe jábọ̀, àwọn ẹgbẹ́ rẹ̀ yòókù gbìyànjú pẹ̀lú bí wọ́n ti so bẹ́líìtì wọn papọ̀ láti dóòlà rẹ̀. Nígbà tí wọn kò ṣe àṣeyọrí ni ológun mìíràn bẹ́ sínú agbami láti dóòlà akẹgbẹ́ rẹ̀ tí kò mọ̀ọ́wẹ̀, ṣùgbọ́n atẹ́gùn inú omi wave kọlù tí ó mú ẹnì kẹta náà bẹ́ sínú agbami. Ológun kẹta ríbi wẹdò padà lẹ́yìn tí ìgbìyànjú àti dóòlà àwọn ológun méjì àkọ́kọ́ forí ṣánpọ́n. Kò sí ẹni mọ̀ bóyá Key ni ológun tí ó kọ́kọ́ jábọ́ sínú odò, ṣùgbọ́n wọ́n ti gbé òkú rẹ̀ lọ ibi ìgbókùúsí bí ìpalẹ̀mọ́ ṣe ń lọ lọ́wọ́ àti dá òkú rẹ̀ padà sí US. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà lórí ẹ̀rọ ayélujára BBC.
Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tun ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.